Ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí. A ó máa sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí Ìyá Ẹ̀ta látọwọ́ arábìnrin tí a mọ̀ sí Mobimpe ọkọ LATEEF Adedimeji. Ẹ̀yin èèyàn wa, tí ẹ ò bá ti wo fíìmù yìí, fíìmù yìí nípa sítórì ayé wọn ni, nípa bí wọ́n ṣe rìnrìn àjò, bí wọn ò ṣe tètè rí ọmọ bí àwọn fámìlì bí wọ́n ṣe ń bá wọn fà, tí wọ́n ń bá wọn jà, tí wọ́n fẹ́ lé Mobimpe jáde nínú ilé LATEEF fún odidi bí ọdún mẹ́rin ọ̀hún. Ẹ̀yin tèmi, sítórì rẹ̀ ni wọ́n sọ nínú fíìmù tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Tí ò bá ti wo fíìmù yìí, ẹ gbìyànjú láti lọ wò. Ẹ lọ sí orí Mobimpe TV láti lọ wo fíìmù náà níbẹ̀. Fíìmù ọ̀hún ó dùn gidi gan. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀, sọ́rí ẹ má ṣe bínú. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀yin tèmi, fíìmù yìí ó dùn gidi gan ni. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Fíìmù yìí ó jẹ́ fíìmù tí ó dùn gidi gan, tí ó sì lárinrin pẹ̀lú fíìmù tí ẹ máa nífẹ̀ẹ́ sí gidi gan ni. Ẹ̀yin tèmi, kí ló ń ṣẹlẹ̀? Òṣèré wo lẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Ní tèmi o, arábìnrin tí a mọ̀ sí MIDE tó náà kópa nínú fíìmù yìí, òun náà ni mo nífẹ̀ẹ́ sí jù, àti gateman wọn. Ìdí tí mo dẹ̀ fi nífẹ̀ẹ́ wọn ni wípé gateman ọ̀hún ó funny gidi gan ni, àti wípé ìdí tí mo fi like MIDE ni pé ó play role rẹ̀ dáadáa nínú fíìmù náà. Ẹ̀yin tèmi, ta ni òṣèré tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù, àti wípé kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ sí òṣèré yìí? Ẹ tẹ ìdí náà sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tàbí ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ìrèlè gbogbo ọmọ àrí ó tún dọjọ́ mi, ọjọ́ rí ó dìgbà.